kí gbogbo wa nínú ilé pé àkú ojúmọ́ tó mọ́ wa lọ́jọ́ tòní, àkú kó lè dá tá à ń bá káàkiri. Ǹjẹ́ mo kẹ́yìn tẹ́ ẹ wà lọ́sàn-án gangan o, mo kí yín pé ẹ kú ọ̀sán, mo kí yín ní pé ẹ kú aṣálẹ́ ní gbogbo ibi yòówù tẹ́ ẹ ti ń gbọ́ mi. Gbogbo àkókò tẹ́ ẹ wà pátá òní mo fi kí yín pé ìṣọ́ Olódùmarè, ààbò Olódùmarè yóò mọ bá kálukú wa. Láṣẹ ti tèdùmarè, ìwọ̀nba ìgbà tó kù kọ́dún ìparí, àtẹ̀mí àtẹ̀yìn wọn ò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa ṣàwátì. Ìgbé ẹ wá wò ó, aṣọ ẹ̀ ní àbáṣọ ẹ̀kọ́, wọ́n lẹ́rẹ́ nìkan níbẹ̀ hùn, ẹnìkan wà nílé ìwòsàn, ẹ lọ wò bóyá tiyín ni bóyá téèyàn yín ni. Irú ohun bẹ́ẹ̀ kò ní kọ sẹ́mi àtẹ̀yìn o. Láṣẹ ti tèdùmarè, mo kí yín pé a kú ìmúra ọdún ayọ̀, ọdún ìdùnnú òun láòsì láṣẹ tèdùmarè. Mo ò nífẹ̀ẹ́ mi wá palẹ̀ ọdún 2023 mọ́. Láṣẹ Ọlọ́run ọba tó dáyé, tó dá ọ̀run, tó ṣẹ̀dá ohun gbogbo, òní mo fi ń ṣe ládùúrà fún yín pé a jọ palẹ̀ ọdún 2023 mọ́, tá a sì jọ kẹ́rù ògo wa wọ ọdún 2024 ni. Láṣẹ ti tèdùmarè. Tó aṣíwájú yín rèé, Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́, ọmọ òṣónú ilé ògbàlọ̀, ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé, ọmọ òye tẹ́bí àrídìí ògo ológun ọ̀kàkà mójóbi mí yangiyangi. Mo kí gbogbo wa káàbọ̀ lówùúrọ̀ yìí, mo kí wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì OJB TV ẹ̀ka èdè abínibí, níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ìlera ẹ̀dá lọ́wọ́lọ́wọ́ báyìí, ètò tí a fi ń yànnàná àwọn nǹkan tó lè kùdìẹ̀kudiẹ àtàwọn ọ̀nà àbáyọ nínú àgọ́ ara wa àti àwọn nǹkan míì tó lè ran kálukú wa lọ́wọ́ nípele ti tẹ̀mí. Tó kinní kan ni mò ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé iléeṣẹ́ Barrett Herbalife Product Company àwọn lónígbọ̀wọ́ ètò ìlera ẹ̀dá. Gẹ́gẹ́ bí mo ṣe máa sọ ní gbogbo ọjọ́ mẹ́jọ lọ́jọ́ mẹ́jọ, tàbí gbà yòówù tẹ́ bá ti láǹfààní àti wo ètò mi, wípé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóore, torí àwọn àgbà ní bá a ṣe rojọ́ ìkà, bá a bá rojọ́ olóore ó tọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Barrett Herbalife Product Company, iléeṣẹ́ tó ń rí sí ìṣòro ẹ̀dá lọ́nà ewé àti egbò, tó ṣe gbòógì ìpara ayọ̀dí Barrett Herbal Boutique Pump, ìpara táwọn ọlọ́mọge tí wọ́n fi ń ṣẹ̀jọ́ ọ̀dí wọn, tí wọ́n fi ń yọ ìdí, léyìí tí ó jẹ́ kìkìdá ewé àtegbò òun ni wọ́n fi ṣe. Ìpara ìkí ìjánikulẹ̀, ìdí lásán ni wọ́n fi eléyìí pa. Eléyìí wá yàtọ̀ sí àwọn ìpara yòówù tàbáwọn tó ti lọ gbàbẹ́rẹ́ tí wọn ò padà wá lálàáfíà, tí oge di ìdààmú sí wọn lágọ̀ọ́ ara. Barrett Herbalife Product Company olónígbọ̀wọ́ ètò. Mo ń bọ̀, ẹ̀jẹ̀ ń dóye ilé agbára náà. Ẹni ńlá ló ṣòwò ńlá, ènìyàn pàtàkì ló ṣòwò láwùjọ. Ẹni ńlá ló ṣòwò ńlá, ènìyàn pàtàkì ló ṣòwò láwùjọ. Àgbàtẹ́rí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ. Àgbàtẹ́rí ẹ ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ. Barrett Herbalife Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́ láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. Barrett Herbalife Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́ láti gbéwé àti ìbò
ọmọ aráyé lóore wọ́n ti gbé nǹkan jáde abábútì pọ́ǹpì ìfowópamọ́ lórúkọ rẹ̀ ìwọ ọlọ́mọge tó fẹ́ ṣèdí bọ́bọ́rọ́ abábútì pọ́ǹpì sani kó yan láàyò ìwọ sì sí ológe ìdí ẹrí pẹlẹbẹ ni wọ́n fi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ abábútì pọ́ǹpì ṣe bí ẹ ṣàlọ́rẹ́ if you want a big yash a very big yash abábútì pọ́ǹpì wọ́n ní kó yan láàyò ìwọ ìyàwó ilé táwọn sì sí àdìgbò nípa fìdí gbogbo lọ́wọ́ rẹ̀ abábútì pọ́ǹpì sani kó yan láàyò èyí ńlá ló ṣe òun ńlá èèyàn pàtàkì lóṣù ìyáwó. Iléeṣẹ́ direct abala product company ní nọ́mbà 19 akínfẹ́wá street sunday bus stop mẹ́rin nílùú èkó ẹ̀lú wọn ní 08186840761 08186840761 àti 08066952410 08066952410. bákan náà ẹ̀lẹ́ kàn sálágbàtà wa nílùú kọ̀tọ̀ọ̀lù tiktok ventures ní nọ́mbà 30 ọlátúnmíyàn street àyìnlá bus stop pápá sàfà ìdọ̀pẹ̀lú nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08178915959 08178915959. ààrẹ abala títàn ìpara tó mú ìjẹ́ ní ọkọ̀. Association of Nigerian Broadcasters, Lagos State Chapter, tó ń ṣe àkójọpọ̀ independent presenters, freelancers, media owners, àtàwọn òṣìṣẹ́ rédíò àti TV. Wọ́n pe gbogbo èèyàn síbi Abroad Lagos Christmas Carol 2023 pẹ̀lú àkọlé The Reason for the Season, Spirituality, Thanksgiving, Funfair and more. Lọ́jọ́ Monday 18th December 2023, nínú Èkó Multipurpose Hall, Radio Lagos, Agídìgbì, Ìkẹjà, oníwàásù, Pastor Sam Ojo, Baba Authority, ìfigagbága orin pérésì láàárín àwọn ìjọ tí a fi wé pé àwọn èèyàn kàǹkàǹkà máa wà ní ìjókòó láti ṣe onígbọ̀wọ́ ètò yìí 0803-802-9962. Àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ lọ́wọ́ sánmọ̀, àwa sì wá láti mú ẹ̀bùn fọ́ba tàbí fún wa. Abroad Lagos Christmas Carol, ẹ máa yọ̀. Kí gbogbo wa pé ẹ káàbọ̀ padà sórí ètò ìlera ẹ̀dá direct abala product company alágbàtà wọn gẹ́gẹ́ bó ṣe sọ ó wà ní ìlú dọ̀pẹ̀mú tiktok ventures ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08178915959 08178915959 tàbí kẹ́ẹ̀kan sí nọ́mbà 19 akínfẹ́wá ní mẹ́ràn nípínlẹ̀ èkó ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08186840761 ìyẹn fún ti direct herbal boutique pọ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí láti rà tó ó kùjọ́ mẹ́rin lé ní o òkùjọ́ mẹ́rin Christmas carol ti ẹgbẹ́ Hamburg nípínlẹ̀ Èkó ẹ ti gbọ́ kéde wa ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kejìdínlógún on the 18/12 December 2023 tá a wà ẹ́ ọjọ́ náà kùjọ́ mẹ́rin péré báyìí tí a mọ̀ ṣàjọyọ̀ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì ní Èkó multipurpose hall Agídìgbì ní radio house Agídìgbì nípínlẹ̀ Èkó nílùú Ìkẹjà tó pẹ̀lú àṣẹ Èdùmàrè ojú wa àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa lójú wo kà ọjọ́ náà ànífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan ṣe àwátì láṣẹ ètò lódùmarè ọba tó àwọn àgbà ní ibi tá à ń yà ibi tá à ń lọ ò jìnnà ibi tí à ń yà òun ni ó kúkú pọ̀ lápọ̀jù lórí ètò ìlera ẹ̀dá kí ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ohun tá a gbé yẹ̀wò lénìí ó ní ìwúlò ewé efinrin àwọn òyìnbó pè ní scent leaf
efinrin ìbílẹ̀. Ewé efinrin ó jẹ́ ewé kan tó jẹ́ pé ẹ lè ṣalábàápàdé ẹ̀ káàkiri lérònà tàbí lójúgbó. Kò síbi tí ẹ ti lè bá efinrin pàdé. Ewé ìwúlò lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n lẹ́nìí á sọ̀wọ́nba bíi 3 sí 4 nínú ìwúlò ewé efinrin. Kí ni nǹkan tí efinrin wúlò fún? Òun náà ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò, torí ọ̀rọ̀ ò ní sísọ, bẹ́ẹ̀ náà ló sì lálàyé. Àlàyé ọ̀la àwa ṣe lówùúrọ̀ yìí kí ó lè yé kó wà dáadáa. Màá máa sọ kankan pé ẹ bá wa share program yìí kẹ́sì mọ́ láìkì ẹ mọ́ tẹ láìkì sí i. Ẹ mọ́ follow page wa OJB TV lórí Facebook. Ẹ bá wa subscribe OJB television tàbí OJB TV lórí YouTube. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok, Instagram, Twitter tí a mọ̀ sí X àti gbogbo àwọn kan ní bá ọ̀dọ́ rẹ̀. Kódà bó ṣe Telegram àwa ń bẹ̀, gbogbo ẹ̀ náà ni kí ẹ mọ̀ bá wa lọ́wọ́ sí. Torí bí ò bá wúlò fẹ́yìn yóò wúlò fẹ́ lòmíì. Torí ẹ̀ la fi ní ẹ jẹ́ ká jọ máa pín káàkiri. Mo fi nǹkan kan dá yín lójú pé níwòye ọdún tó ń bọ̀, iléeṣẹ́ Barrett Herbal Product Company wọ́n láwọn ó máa ṣe ìfifúnni tá à ń pè ní giveaway fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ràn ètò wa tẹ̀ ń wò wá, pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń wo ìkànnì OJB TV. A máa béèrè àwọn ìbéèrè kéékèèké tí kò ní là wá lóògùn. A sì máa fún ẹ̀sìn máa jọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn láṣẹ ètò Èdùmàrè. Nǹkan àkọ́kọ́ tí Barrett tí wọ́n ní kí n sọ fún yín, òun náà lẹ̀ ń gbọ́ yìí. Ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Èdùmàrè bá a bá ti wá wọnú ọdún 2021. Ènìyàn pàtàkì lóṣooṣù láwùjọ. Ẹni ńlá lóṣooṣù ńlá, ènìyàn pàtàkì lóṣooṣù láwùjọ. Àgbàtẹ́bí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ. Àgbàtẹ́bí ẹni ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ. Barrett Herbal Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. Barrett Herbal Company, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. Wọ́n ti gbóògùn kan jáde abábútì pọ̀ǹpì. Ìfowópamọ́ lórúkọ rẹ̀ ìwọ ọlọ́mọge tó gbẹ̀sì dí gbọ́gbọ́rọ́ abábútì pọ̀ǹpì. Sani kó yan láàyò ìwọ sì sí ológe. Ìdí ẹrí pẹlẹbẹ tí wọ́n fi ẹsẹ ẹyẹ abábútì pọ̀ǹpì. Ṣebí ẹ ṣàlọ́rẹ́, if you want a big yash, a very big yash abábútì pọ̀ǹpì. Wọ́n ní kó yan láàyò ìwọ ìyàwó ilé táwọn sì sí àdìgbò. Nípa fìdí gbọ́kọ́ lọ́wọ́ rẹ̀ abábútì pọ̀ǹpì. Sani kó yan láàyò ènìyàn ńlá lóṣooṣù ńlá, èèyàn pàtàkì lóṣooṣù láwùjọ. Iléeṣẹ́ Barrett Herbal Product Company ní nọ́mbà 19 Akínfẹ́wá Street, Sunday bus stop, Ìlẹ̀rọ̀ nílùú Èkó. Ẹ̀lú wọn ní 081-8684-0761, 081-8684-0761 àti 080-6695-2410, 080-6695-2410. Bákan náà, ẹ lè kàn sí alágbàtà wa nílùú Kọ̀tẹ́lú, TikTok Ventures ní nọ́mbà 30 Ọláfíníyàn Street, Àyìnlá bus stop, Pápá Sàfà, Ìdọ̀pẹ̀lú nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 081-7891-5959, 081-7891-5959. Barrett Herbal Company, ìpara tó mú jẹ ìyọ̀ bọ̀bọ̀. Tó ṣé Yorùbá ní bá a bá fowó ròyìn gàgà ní kí ó máa kọ́ni lójú. Kínní kan ni bọ́rọ̀ iléeṣẹ́ Barrett Herbal Product Company bó ṣe jẹ́ òun náà ni. Kínní kan ni mo sọ fún yín pé pẹ̀láṣẹ Èdùmàrè tá a bá ti ń dáṣẹ̀ wọnú ọdún tuntun tí ó
ó bá fi di ọjọ́ kẹjọ nínú. ẹni ńlá lóṣù ńlá ènìyàn pàtàkì lóṣù yìí láwùjọ. ẹni ńlá lóṣù ńlá ènìyàn pàtàkì lóṣù yìí láwùjọ. àgbàtẹ́bí ẹni ló tóró lọ. mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ́. àgbàtẹ́bí rẹ ló tóró lọ. mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ́. pírẹ́tì abala ìkànnì ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. pírẹ́tì abala ìkànnì ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́gbọ́n àti ìmọ̀gbọ́n láti gbéwé àti ìbò ọmọ aráyé lọ́rẹ̀. wọ́n ti gbóògùn kan jáde abábútì pọ̀ǹpì ìfowópamọ́ lórúkọ rẹ̀ ìwọ ọlọ́mọge tó fẹ́ ṣèdí gbọ́bọ́rọ́ abábútì pọ̀ǹpì sani kó yan láàyò ìwọ sì sí ológe ìdí ẹrí pẹlẹbẹ ni wọ́n fi ẹsẹ ẹyẹ abábútì pọ̀ǹpì. If you if you want a big yash, a very big yash, ababuti pumping, money koyo layo, ìwọ ìyàwó ilé táwọn sì sí àdìgbò, tí pàbí dìgbò tó lọ́wọ́ ẹ ababuti pumping, sani koyo layo, èyí ńlá lóṣù ńlá, èèyàn pàtàkì lóṣù ìyàwó. Iléeṣẹ́ direct abala product company ní nọ́mbà 19 akínfẹ́wá street sunday bus stop mẹ́rin nílùú èkó ẹ̀lú wọn ní 08186840761 08186840761 àti 08066952410 08066952410. bákan náà ẹ̀lẹ́ kàn sálágbàtà wa nílùú tọ̀tẹ̀lú tiktok ventures ní nọ́mbà 30 ọlátúnmíyàn street àyílá bus stop pápá sàfà ìdọ̀pẹ̀lú nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08178915959 08178915959. direct abala sípò ìpara tó mú jẹ ní ọgbọgbọ. ṣé yorùbá ní bá ti ṣe làwí ẹnìkan kì í yàn lẹ lódì. tó mo sọ fún yín pé tó bá di nú ọdún tuntun nú ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún tó ń bọ̀ àwọn ètò abala ètò kan mọ̀ wà lórí gbogbo ètò tá à ń ṣe pátá ìyẹn látọwọ́ Ademeto Aṣiwaju Olalekan Akanji Ademeto léyìí tí mo pè ní Ademeto and his friend. Amọ̀fẹ́lẹ́ yìí dúpẹ́ fọ́lọ́run fún ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí mi léyìí tí ó wáyé ní March 24 lọ́dún 2024. Ìrìn àjò ní àmọ̀ tẹ pẹ̀pẹ̀ léyìí tí a fi mọ̀ dúpẹ́ àmọ̀ fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àmọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ bí yòówù bá a ṣe rìn tá a fi débi tá a dé àti bá a tún ṣe rìn lọ́wọ́lọ́wọ́ tá a fi ń lọ síbi tá a ń lọ. Ọba òkè ó mú wa gúnlẹ̀ ayọ̀ lọ́dún yìí á sì fara mímọ́ á fi àlàáfíà á fi wọ̀dún 2024 pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó dá mi tó dá yín. Mo sọ fún yín pé ìwúlò efinrin ní nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò. Efinrin ó wúlò lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n pọ̀lọ́ ẹlòmíì ò mọ̀ wípé ewé tó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tàbí tó ti ẹlòmíì àti ẹ̀bá ẹlòmíì bàjẹ́ gbogbo ewé náà ń tọ̀ sí ni wọ́n mọ̀ ṣẹ̀yọ́ sí. Gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàngùn ẹ ṣọ́ra ẹ yé tọ̀ sí gbogbo ewé lára torí ó léèwọ̀ ó sì léwu lọ́pọ̀lọpọ̀ fún ẹni tó mọ̀ ẹni tí ò mọ̀ ó ta rẹ̀ yóò fi kó nǹkan míì yóò fi kárùn yóò fi kó àwọn nǹkan míì òun ó tó wọnú ayé ẹ̀ látara ìmọ̀ torí ẹ jẹ́ ká máa ṣọ́ra sí i ẹ bá fẹ́ tọ̀ ẹ bá fẹ́ ṣẹ̀yọ́ ẹ̀mọ̀dù tẹ́ ẹ máa ṣe sí gbogbo ewé kọ́ ni à ń ṣẹ̀yọ́ sí lára tó ewé efinrin àwọn nǹkan tí a kà lẹ̀ tá fún yín níṣẹ́ léyìí tí màmá sọ pé ẹ lọ mú gègé yín ẹ sì bá wa sí ẹ kó lè bá a kálé kakò ẹ mú gègé yín sẹ́gbẹ̀ẹ́ kan àwọn nǹkan tí bíi mélòó kan láṣọ lénìí
nípa ìwúlò efinrin. Ewé efinrin tẹ́ ẹ mọ̀ tẹ́mi àti ìjọmọ̀ náà ni nínú nǹkan tí efinrin wúlò fún. Wọn a máa fi ṣe tán bá papọ̀ fáwọn kankan. Ó wúlò fún ẹ̀yọ̀nú àwọn àgbàlagbà. Àníríjà ayé. Bẹ́ẹ̀ náà ni efinrin ó tún wúlò fún àṣírí bíbò. Àṣírí wa ò ní tú o láṣẹ Tèdùmàrè. Efinrin ó tún wúlò fún ẹ̀ńtọ́wọ́ bá wà lára ẹ̀, ẹ̀ńtámì ìkórìíra tó bá wà lára ẹ̀, wọ́n á máa lò ó láti fi wọ ìkórìíra dànù lára ẹ̀dá èèyàn tó bá papọ̀ máwọn nǹkan. Bẹ́ẹ̀ náà ni ewé efinrin tún wúlò fún gbogbo ìṣe, bóyá jẹ̀díjẹ̀dí, inú mi, kìíní kan, gbogbo àwọn àrùn yòówù kéékèèké tó lè máa bá ọwọ́ ìyá àjà nínú tàbí lágọ̀ọ́ ara. Kìíní kan tún wá ní o léyìí tí wọ́n fi solúfimọ́ lórí ọ̀rọ̀ efinrin láàárọ̀ yìí. Ó ní pé ewé efinrin wúlò láti fi fọ ẹ̀dọ̀fóró kídìnì. Ẹ rí i pé ẹ ń bá sọ pé òwú ò tẹ́rù, ìwọ̀nba tí ó fi tanná olóńtàn mú dání, gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún yín. Efinrin wúlò lọ́pọ̀lọpọ̀. Mo ti ẹ̀kọ́ rántí nǹkan kan kékeré nígbà tí a sì kéré dáadáa. Nígbà tá a bá mú tá a ti jẹ pápánu tá a jẹ tó bá wá dọ̀rọ̀ jẹ̀dí, ìyá mi àwa mú a lọ já efinrin, yóò gbó, yóò bá wa fi lò díẹ̀ sí. A ní ẹgbẹ́mọ. Lọ́mọdé gbà táwọn àwọn náà gbé wọn á sojú kóíkóí láàbà gbé mu, ṣùgbọ́n mọ̀jẹ̀sí ò mọ awo. Àkànṣe àrípá làáfíà dé, ṣùgbọ́n kí ni tá a mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ pípọ̀ ọmọdé ni. Tó láì ní gba ara wa lásìkò torí ọjọ́ rebi àná, òun rebi àtiwọ̀. Ìtí màá kọ́kọ́ sọ ni pé fún wọn tó bá fẹ́ lò ewé efinrin fún ẹ̀yọ́nú, ẹ lọ já ewé yìí lówùúrọ̀ kùtù wàì láì tí ìbẹ́ nìkan kan sọ̀rọ̀. Ìwọ tí ó kọ́ fojú sun ibi tó wà dáadáa, wà wá lọ já lówùúrọ̀ kùtù wàì wá dájí láì tí ìfọ̀n ṣẹ̀dá ọlọ́run kankan. Tó o bá ti lọ já, nígbà tó o bá débẹ̀, wà á fọwọ́ lù pẹ́pẹ́pẹ́. Ó sọ pé efinrin káàárọ̀ o, èmi lágbájá, ọmọ lágbájá, mo wá já ọ torí pé èèyàn kórìíra mi lọ́pọ̀lọpọ̀. Jẹ́ n bá ìyọ̀nú ayé pàdé o, ìyọ̀nú ọlọ́run látara ẹ̀dá èèyàn jẹ́ kí n mọ̀ bá a pàdé. Ẹ wàá ṣàdúrà sí pẹ̀lú àwọn nǹkan míì kìjọ mọ́ lè tẹ́ fi wẹ̀, tẹ́ fi sí ìkórìíra, tẹ́ wàá fi mú ìyọ́nú, tẹ́ fi mú padà wọlé. Tẹ́ ẹ bá ti wá já, tẹ́ ẹ délé padà, ẹ wàá mú káfúrà pẹlẹbẹ. Tó bá yá, wọ́n tún padà sọ ìwúlò káfúrà pẹlẹbẹ náà nìkan, màá padà wá fún yín. Ṣùgbọ́n ẹ wàá mú káfúrà pẹlẹbẹ bẹ́ẹ̀ bá ṣe já sí. Tẹ́ bá já ètò kúnwọ́, ẹ mú káfúrà pẹlẹbẹ ẹyọkan ṣoṣo, ẹ gún ewé. Tẹ́ bá ti gún tán, kẹ́ wá gún káfúrà pẹlẹbẹ. Lẹ́yìn náà, kẹ́ ẹ dàpọ̀. Ẹ mọ̀ọ́sẹ̀ èyíkéyìí, ìbáàjọsẹ̀ òyìnbó, ìbáàjọsẹ̀ àwọn àgàn, ìbáàjọsẹ̀ dúdú náà ni o ló bá wọ lára mu.
irúfẹ́ ọṣẹ yóò tó bẹ́ẹ̀ lára mu tó bá ṣẹ̀dá ẹ̀ mu gún kó gùn pọ̀ mọ́ tó o bá ti wá gùn mú kó kó sínú kíkan sí lọ́jọ́ síbẹ̀ títí fún odidi ọjọ́ bíi 3 lẹ́yìn ọjọ́ kẹta kó lọ gbé kó máa wẹ̀ láàárọ̀ kùtù rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè nígbà tó o bá fi kàjọ́ 7 ó rí pé àlàáfíà atẹ́gùn ayọ̀ atẹ́gùn àlàáfíà atẹ́gùn ìdùnnú yóò mọ̀ fẹ́ sí ṣẹ̀dá rẹ̀ àwọn èèyàn mọ̀ nífẹ̀ẹ́ àwọn tó ti ń sá fún ọmọ fún ìrọ̀lọ́ ẹ́ àwọn tí ó kọ̀ láti fún ọ ní nǹkan tàbí bẹ́ẹ̀ lówó pọ̀ wọ́n mọ̀ súnmọ́ ẹ̀ kábíyèsí Olódùmarè iṣẹ́ àwọn bàbá ńlá wa ẹsẹ̀ lè kẹ̀sẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ ò ní pé fún ìwọ tó o fẹ́ fi ṣe nǹkan àṣírí bíbò á lọ já ewé yóò pọ̀ díẹ̀ ẹ̀ẹ́dùngún náà ẹ̀ẹ́gùn papọ̀ lóun àti ọṣẹ ẹ̀ẹ́gùn papọ̀ mọ́ra wọn ẹ wá mú lọ́fíńdà bíntù lẹ́ẹ̀fì pò tẹ́ ẹ bá ti ń gùn lọ́wọ́ ẹ mú èpo ọ̀pọ̀ díẹ̀ ẹ lè kan kẹ̀kan nìkan kékeré kó mọ́ fẹ̀ ju ìka ọwọ́ mi lọ tẹ́ ẹ bá ti wá gùn tẹ́ ẹ gùn ẹ lè kọ́kọ́ gún èpo ọ̀bọ̀ tóró nira díẹ̀ láti gún tẹ́ ẹ bá ti gún èpo ọ̀bọ̀ yìí kẹ̀kọ́ ewé kẹ̀kọ́ ewé kẹ̀gùn mọ́ èpo ọ̀bọ̀ tẹ́ ẹ bá ti gùn tó kúnná ẹ wá gùn mọ́sẹ̀ èyíkéyìí ẹ fi lọ́fíńdà bíntù kẹ́ ẹ fi pò ó tẹ́ ẹ bá ti fi lọ́fíńdà bíntù yìí tẹ́ ẹ bá ti fi pò ó ẹ kó sínú ike ẹ lè wá nu ike funfun ló padà dá olódà ká mọ̀ ọ́ lò ẹ kó sínú ike funfun mo fọlọ́n ọba búra mo fọlọ́n ọba ṣẹlẹ́rìí ẹ fi pamọ́ fúnjọ́ 3 bẹ́ẹ̀ tẹ́ bá wá fi pamọ́ lẹ́yìn ìjọ́ kẹta ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ funfun Olódùmarè yóò bẹ̀rẹ̀ sí ní farahàn nínú ayé yín pẹ̀lú àṣẹ Èdùmàrè àṣírí yóò mọ̀ bọ̀ lọ́nà kọ́nà yòówù ṣé Yorùbá ní àtòwò olówó àtòwò ẹni kọ́ba òkè ó mọ̀ fi kọ́ ọ̀kan wọn ni tó bá bẹ̀rẹ̀ sí ní lò ó wà á rí i pé lọ́tún lósì tẹ́yẹlé fi ń kórè wọlé náà ni tọ̀tún tòsì tówó mọ̀ bá wọnú àpò ìṣúra rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá a ti dánwò ni àwọn iṣẹ́ ìwádìí bàbá ńlá wa ni eléyìí ò nídìí pàǹfì ẹ̀kọ́ àfi ń tanná fúnra wa ìwọ náà gbìyànjú ẹ̀ wò mọ̀mọ́ fojoojúmọ́ wá bàbá kan káàkiri ẹ gbìyànjú ẹ̀ wò fúnra yín ẹ já lọ sí ìpele míì ètò ṣẹlẹ̀ kẹta ń bẹ̀ ni pé fún ìwọ tí kò ìrà tó wà lára ẹ lójúlówó ẹ wá ọṣẹ ìwọ̀nba ọṣẹ kékeré tẹ́ ẹ lè fi wẹ̀ lẹ́ẹ̀kan àti èpo ọ̀bọ̀ ẹ wá jí nídàájí tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ yìí ẹ tọ̀ ìtọ̀ sínú òkè kan ìtọ̀ ìdájí ni a máa ń pè é tẹ́ bá wá tọ̀tọ̀ ìdájí yìí láì tí ìbẹ́ nìkan kan sọ̀rọ̀ ìtọ̀ yìí ẹ ṣe lọ́jọ́ síbì kan torí tẹ́ ẹ bá ti parí iṣẹ́ yìí ìtọ̀ ẹlẹ́ẹ̀fì pa gbogbo àgọ́ ara yín látòkè délẹ̀ kẹ́ ẹ tó wẹ ọṣẹ yìí o ọṣẹ ìwọ̀nba tẹ́ ẹ lè fi wẹ̀ lẹ́ẹ̀kan yìí pẹ̀lú ìwọ̀nba epo ọ̀bùn tí mo wí ẹ̀gún méjèèjì papọ̀ mọ́ra wọn
kó sínú òkè kan ẹ wá fi lára balẹ̀ tó bá ti di lówùúrọ̀ ọjọ́ kejì ẹ mú tọ̀ kódà tó bá jẹ́ pé ẹ tí ì gbé ìtọ̀ sílẹ̀ jọ tẹ̀ ẹ fẹ́ ṣe é tó bá ti dòwúrọ̀ ọjọ́ kejì tí ẹ fẹ́ wẹ ọṣẹ ìtọ̀ àìtí ìfọ̀ ẹ̀yìn ẹ̀tọ̀ sínú òkè kan kẹ̀ wá mú tọ̀ kẹ̀ fi pa gbogbo ara yín látòkè délẹ̀ kẹ̀ fi ọṣẹ sínú kẹ̀kẹ́ ìbílẹ̀ ni o kẹ̀ wá wẹ̀ tẹ́ ẹ bá ti wẹ̀ kẹ̀kẹ́ ẹ sọ sígbó tàbí kẹ́ ẹ rì mọ́lẹ̀ yóò dá kẹ́ ẹ rì mọ́lẹ̀ pẹ̀láṣẹ Èdùmàrè pẹ̀láṣẹ tí ọjọ́ fi ń yọ pẹ̀láṣẹ tí òòrùn fi ń ràn ẹ rí i pé oògùn kórìíra yóò pòórùn ayé yín ẹ gbìyànjú ẹ̀kẹ́ ẹ̀ lówó gbogbo nǹkan tí mò ń fún yín lọ́fẹ̀ẹ́ lófò kò sẹ̀lẹ́yìn iléeṣẹ́ Barrett Herbal Product Company tó ní ká máa fílẹ̀ fún yín torí ẹ̀ kùsẹ́ lòmòrì òníṣẹ́ yá ẹ jẹ́ kájùmọ̀ ká máa ra àwọn nǹkan tí wọ́n ń gbé jáde ní iléeṣẹ́ Barrett Herbal Product Company bíi Barrett Herbal Boutique Pump mo sọ pé giveaway ó wà nínú ọdún tuntun pẹ̀láṣẹ Ọlọ́run pẹ̀láṣẹ Èdùmàrè ẹ máa bá wa sí program yìí torí tí ò bá wúlò fún yín yóò wúlò fẹ́ lómi débi pé gbogbo nǹkan tí mo fi lẹ̀ yóò wúlò fún wọn náà tó ètò ṣẹlẹ̀ kẹrin ò ní pé fún gbogbo ìṣe tó bá fẹ́ lo ewé efinrin fún gbogbo ìṣe ẹ mọ́ gbàgbé pé ìwúlò efinrin òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò ìlera ẹ̀dá lórí ìkànnì OJB TV mo máa sọ pé ẹ kàn sórí ìkànnì wa ojbtv.com.ng gbogbo àwọn ètò wa pátá lẹ́sà alábàápàdé àwọn eré oníṣe ìròyìn àtàwọn òde àríyá gbogbo nǹkan yòówù tí ó ṣe yín láǹfààní lẹ́mọ̀ bá pàdé ẹ lè kàn sí ìkànnì wa ojbradio.com.ng bẹ́ẹ̀ ni ẹ máa kàròyìn wa lórí ojbnews.com.ng tó ẹlẹ́ẹ̀kẹrin ò ní pé fún gbogbo ṣe á lọ já ewé efinrin díẹ̀ á wá rò papọ̀ lẹ́fọ̀ọ́ pẹ̀lú ẹ̀fọ́ yòówù tó bá wù wá á sì máa fi sí á máa fi jẹ oúnjẹ á máa fi jẹ òkèlè yòówù tá a bá fẹ́ jẹ. tó o bá kúndùn láti máa fi efinrin kún ẹ̀fọ́ yòówù tó o bá ń jẹ mo fọlọ́run bá búra fún ọ gbogbo àìsàn pátá lágọ̀ọ́ ara ẹ̀ ló máa fi ṣàwátì ẹ̀yìn kan ro mí o inú run mí lẹ́nìí ara ríro lọ́la gbìyànjú kó o máa lo efinrin máa jẹ lẹ́fọ̀ọ́ máa fi kún ẹ̀fọ́ ẹ mọ̀ páwọn kan wà tó jẹ́ pé wọ́n á máa fi ewúro kún ẹ̀fọ́ wọn á sì máa jẹ ewúro lásán á padà mú ìwọ̀n wá ọ̀rọ̀ ewúro kì í ṣe tọjọ́ tèmi àyàbá ni ṣùgbọ́n efinrin ó dáa púpọ̀ fún gbogbo ìṣe tá a bá fi ń kó àwọn ewébẹ̀ tá à ń jẹ nínú ọbẹ̀ mo fọlọ́run gbọ́dọ̀ rẹ̀ máa lò ó tẹ́ ẹ bá fi ṣẹlé tẹ́ ẹ fi jẹ ọbẹ̀ ọ̀hún bí ẹ̀ẹ̀mejì wá wá ròyìn fún mi pẹ̀láṣẹ Ọlọ́run tó èyí tí a fi káàdì ẹ̀ ńlẹ̀ torí ọjọ́ tí a ti rìn tí kọjá ààyè wa báyìí ò ní pé tá a bá fẹ́ fọ ẹ̀dọ̀ nù kídìnì ẹ̀dọ̀fóró àgọ́ ara ẹ̀ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń dojúkọ ìṣòro ẹ̀dọ̀fóró kídìnì
ẹni tó kàn ló mọ̀ o àbúrò ní sọ̀kan èmi àti ìwọ láti Èdùmàrè. Tá ẹ bá wá fẹ́ fò torí àkókò ewé efinrin yìí èyí tá a bá já lóòjọ́ á gbó pẹ̀lú omi díẹ̀ á fi iyọ̀ sí i á wà mú yóò yà wá ń gbẹ o yóò yà wá ń gbẹ díẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe tí ó pọ̀. Ẹ máa gbìyànjú láti ṣe eléyìí òun náà dà láti máa fi fọ ẹ̀dọ̀fóró yín yóò máa fọ kídìnì yín nù. Gbogbo nǹkan tí mo fún yín lórí ewé efinrin òun láti gbìyànjú nílé iṣẹ́ barrettherballife.com tó sì ti jẹ́. Mo wá ń fàsìkò sọ fẹ́yìn náà pé ẹ lọ gbìyànjú ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú májẹ̀mú tọ́ba òkè tó fi ṣẹ̀dá ewé àtẹ̀gbò fáwọn ọmọ adarí wọn pé ká máa lò ó. Ọjọ́ kan màá mú nǹkan kan wá fún yín mi ní tí ì sọ ìwé ọ̀bẹ ẹ̀sẹ̀ ní ewé ọ̀hún. Ẹ nílò ẹ kàn fi sátẹ̀lẹ̀wọ́ ẹ rámọ́wọ́ yóò sì máa wo inú rírun àtòrí fífọ́ sàn láì tí ì lò láì fomi lò ó. Tó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣùgbà wa lórí ètò, gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ ránṣẹ́ kù sẹ́ báyìí ló mọ orí oníṣẹ́ yá, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàtìlẹyìn fún wa tẹ́ ń kí wa. Tó mi ò ní lè mọ̀ dárúkọ yín torí àkókò ti lọ lọ́jọ́ ti tòní. Á fi ètò ìsíbì kan lọ́jọ́ tòní torí ẹ̀ máa sọ pé agbésetán agbérelé àrùkósetán òǹrèdè ìdá àrùkósetán òǹrèdè ìkosùn lékèlékè èmi setán mò ń rèdè ìkẹfùn níní Aṣiwaju Olalekan Akanji Ademeto bòrìlé bàbá tó bí mi lọ́mọ lówùúrọ̀ yìí. Kò sí nítorí nǹkan míì kí n lè bá àmú titun wá fún yín lọ́jọ́ míì lọ́jọ́ rí lórí ètò ìlera ẹ̀dá. Ẹ gbìyànjú ẹ jẹ́ ká máa tọ́jú àgọ́ ara wa torí àìsàn àrùn kò ní fi lé mi àtẹ̀yìn ṣe bùgbé. Ìlera báyìí òun lọ̀rọ̀. Tó títí ọjọ́ mẹ́jọ Oòduà gbè yín o yóò gbèràn ìmí láti Èdùmàrè. Ire o, ire kàbìtì.